ìròyìn èyí tí mo gbọ́ ò lẹ́gbẹ̀ẹ́ mi. ìròyìn èyí tí mo gbọ́ ò lẹ́gbẹ̀ẹ́ mi. ìròyìn èyí tí mo gbọ́ ò lẹ́gbẹ̀ẹ́ mi. ọjọ́ mi lójú ọmọdé tún yà mí lẹ́nu òwe ẹgbẹ́ mi ò yìn bá mi dá sí i òwe. ẹ̀yin tèmi, ìròyìn tí mo tún gbọ́ lè ní ó mà yà mí lẹ́nu ó dẹ̀ tún jọ mí lójú o. ẹ̀yin tèmi, ẹ wá bá mi dá sí i o. ìtumọ̀ orin mi nìyẹn. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọlọ́jọ́ òní o, ọba tó dá ayé àti ọ̀run, ọba àjíkẹ́ ọba àjíyìn, ọba kẹ́ẹ̀ẹ́jì yẹn èkìtì kẹ́ẹ̀ẹ́jọbẹ̀ ṣápá kẹ́ẹ̀ẹ́jẹ elá aláṣepọ̀ ọpẹ́ ló ń jẹ rẹ̀ o. kábíyèsí adúpẹ́ lọ́rẹ́ lónìí o, tó mú wa wà láyé, tó mú wa wà láyé, tá a dẹ̀ tún pàdé lórí ètò ní ayọ̀ àti àlàáfíà léni. ojú tá máa wò mí léni kò mọ̀ ní fọ́ o, etí tá máa gbọ́ mi kò ní di o. èmi náà tí mo fẹ́ dá sí ọ̀rọ̀ léni mi ìmà ní dá sí ọ̀rọ̀ lọ́rọ̀ gbà di ẹrù ẹlẹ́rù kí n fa tèmi lọ́wọ́ o. ẹ ṣé o ẹ̀yin tèmi, ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò nínú gbé sọnù bí ò ṣe ibi ọmọ. ẹ jọ̀wọ́ fẹ̀yìn tẹ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ò yí padà o. ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété òun lórúkọ tèmi o. èmi lè jìrẹ́ òrìlà kí ọba ọmọ tá a ṣe bí èmi eléjìrẹ́ á múra ìgbéraga kó àṣẹ Olódùmarè ni o. èmi lọ́mọ olóòkè méjì tákọ́tà bọ́ máa rìn gbọ́n mọ̀yà sílẹ̀ ọ̀nì kàkà fúlẹ̀ àbárẹ̀ mi la o. èmi la ya ọmọ aláwẹ̀ kan torí wíwẹ̀ kan máa kúrọ̀ sọjà kan wíkan nájà kan bomi alura ọmọ olóró àbẹ̀jẹ ọmọ eléyìn kùlẹ̀ àdéwúre. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ rí mi ní ìgbà àkọ́kọ́, ẹ bá mi subscribe sórí ètò wa o. ẹ gbé ètò wa lárugẹ o, kò ná yín lówó kankan o. ẹ gbé ètò yín lárugẹ kẹjá subscribe gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àṣà àti ìṣe là ń gbéga ní orí ètò yìí. ìròyìn tí mo gbọ́ kí n tó bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ ná, mo fẹ́ kí bàbá wa òṣèré pàtàkì àgbà òṣèré ni bàbá Agbako tí gbogbo wa mọ̀ sí Charles Olúmọ tíátà fún ti ọjọ́ ìbí wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún wọn ní àìpẹ́ yìí. bàbá ẹ kú oríire o, ẹ kú ọdún, ẹ kú ìyèdún o. ẹ̀mí yín tó tún ṣe ọdún yìí á tún ṣe ọ̀pọ̀ ọdún láyé sí, torí ọdọọdún ni bàbá máa ń ṣe ọjọ́ ìbí rẹ̀. inú wọn dẹ̀ máa ń dùn tó bá ti ń ṣe ọjọ́ ìbí yìí. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n máa ń bá bàbá pèsè ti ọjọ́ ìbí yìí pé ọmọ náà á ṣerú rẹ̀ fún gbogbo wọn o. bàbá ikú ò ní pa yín ní rèwerèwe báyìí o, torí ẹ ṣì young lẹ́yìn ìgbà ọdún yìí ọdún kan sì ni o. bẹ́ẹ̀ ni pẹ́pẹ́pẹ́ gbogbo. ẹ̀yin tèmi, àwa èèyàn a mà tún ti dé báyìí o. ní ibi tí bàbá Charles Olúmọ tó ti ṣe tán sọ wípé ó ti ṣe ọjọ́ ìbí, ibẹ̀ náà mà ti sọ pé wọ́n tún fi ìwánilẹ́nuwò díẹ̀ ráńpẹ́ fún bàbá Agbako. nínú ọ̀rọ̀ kan tó ti ṣẹlẹ̀ ní nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn, nítòótọ́ àwọn olólùfẹ́ mi kan náà tiẹ̀ pè mí lénìí, torí mo tẹ̀sí fẹ́ sọ pé kí wá máa sọ̀rọ̀ nípa ti àwọn òṣèré tí wọ́n ń ràn lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára. òun lèmi tẹ̀sí fẹ́ sọ lénìí tí àwọn olólùfẹ́ mi yẹn tán pè mí tán ní pé kí n jọ̀wọ́ kí n tètè bá wọn sọ̀rọ̀ yìí, kí n bá wọn ránṣẹ́ sí Pasuma Àlàbí o, ní pé nǹkan báyìí màá máa ṣe àlàyé iṣẹ́ tí wọ́n rán mi sí iwájú sí. pé ọ̀rọ̀ báyìí tó ṣẹlẹ̀ wípé ibi tí wọ́n ti ń fẹnu wá ọ̀rọ̀ wò lẹ́nu bàbá Agbako, wọ́n ló sọ wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé lóòótọ́ ni òun ló bí Wàsíù Àlàbí, pé òun ló bí Wàsíù Àlàbí. wọ́n wá ní bàbá sọ wípé kò sí ọ̀rọ̀ níbẹ̀, pé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ tá a máa sọ léèní, pé ọ̀rọ̀ yẹn di ọjọ́ mìíràn. èyí ló wá mú kí àwọn ènìyàn gbà wípé tí ò bá sí ìdí tó fi sọ bẹ́ẹ̀, á ṣàlàyé wípé rárá o, èmi kọ́ ni mo bí, bẹ́ẹ̀ ni o, èmi ni mo bí. wọ́n ní ó dàbí pé èmi ni mo bí àbí èmi ni kò bí. wọ́n ní ṣùgbọ́n nínú ìsọ̀rọ̀ sí rẹ̀ wọ́n ní ó dàbí pé òun ló bí Pasuma Àlàbí, tó dẹ̀ jẹ́ wípé ní nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ tí wọ́n ti gbọ́
nígbà tí ìyá Pasuma Alabi sì wà láyé ní ìgbà yẹn wọ́n ní wípé òun ló bí, rúmọ̀ yẹn wọ́n ń pe káàkiri ní ìgbà yẹn. Pasuma Alabi dẹ̀ gbọ́ síta wípé òun kọ́ ni pé àwọn kọ́ ni bàbá tó bí òun lọ́mọ. Àmọ́ ní ìgbà yẹn náà wọ́n tún wá lọ bá àwọn, ó dàbí pé àwọn news kan gbà yẹn opera news mo rántí, àwọn náà tún wá lọ bá bàbá Agbako Ṣasolúmọ yìí, wọ́n tún wá lọ bá bàbá wípé ẹ̀gbọ́n agbọ́n nǹkan báyìí wípé ẹ̀yin lẹ bí òṣèré Pasuma. Bàbá yìí ní ìgbà yẹn ó wá ṣe àlàyé nínú news ní ìgbà yẹn wípé àwọn kọ́ pé òun kọ́ ni òun bí ní ìgbà yẹn o, wípé lóòótọ́ òun fẹ́ ìyá Pasuma ní ìgbà tí ó sì ń bá wọn ṣeré pẹ̀lú bàbá Sàlá, pé òun sì ń bá wọn àti bàbá Sàlá sì ń ṣeré ìgbà yẹn, pé ìbẹ̀rẹ̀ ló ti mọ ìyá Pasuma, pé wọ́n dẹ̀ ń fẹ́ ara wọn, pé Pasuma sì wà ní ọmọ ọwọ́, ọmọ kékeré ọmọ ọwọ́ ní ìgbà yẹn tó dá age gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe ń sọ, wípé òun ló jẹ́ pé òun ló wá jẹ́ pé àwọn èèyàn wá ń rí wọn papọ̀ pé wọ́n ń fẹ́ ara wọn ní ìgbà yẹn, pé òun náà fi rò wípé òun lòún bí Pasuma ní ìgbà yẹn. Bàbá yìí sọ ní opera news ní ìgbà yẹn tí mo rántí, tí ó yẹ pé tá a bá ṣì lọ sí ibẹ̀ lénìí a sì lè gbé síta. Àmọ́ báyìí ọ̀rọ̀ tún ti wá jẹ́ bẹ́yìn yọ báyìí, wọ́n tún padà wá lọ béèrè lọ́wọ́ bàbá wá ní pé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ ìní, pé ọ̀rọ̀ ọjọ́ mìíràn ni, pé kò kàn lè sọ báyìí. Ìyẹn wá já sí pé lọ́dọ̀ àwọn olólùfẹ́ wípé bóyá bàbá yìí ló bí. Bàbá ní ìgbà yẹn wọn ò tí ì dàgbà tó báyìí o, kẹ́ ẹ rántí ẹ̀yin tèmi o, nísìnyí wọ́n tún ti dàgbà ju ìgbà yẹn lọ. Ìdí tí bàbá yẹn dẹ̀ fi sọ̀rọ̀ ni wípé bóyá ó fẹ́ tú ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ kínní àná sọ ni o, àbí ó fẹ́ fi ìdí rẹ̀ múlẹ̀ lóòótọ́ pé òun kò sọ bẹ́ẹ̀ nígbà yẹn ni o, òun lòún bí o. Ọ̀rọ̀ yẹn ó ti wá ṣe kábà kò wá fẹ́ yé wa mọ́, torí bó ṣe sọ̀rọ̀ ní ìgbà yẹn wọ́n làwọn kọ́ làwọn bí wọ́n ṣe wá sọ̀rọ̀ nísìnyí ó wá fẹ́ jọ bí ẹni wípé wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ wípé àwọn làwọn bí. Ṣé ẹ mọ̀ wípé àwọn míì wà tán bá ṣe nǹkan léwe wọ́n á fẹ́ fi pamọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àṣírí, tó àgbà bá ti wá ń dé wọ́n á fẹ́ kúkú pé kò síbi tá a kúkú fẹ́ sápamọ́ sí, ẹ̀já kúkú sojú abẹ níkò. Bóyá ìdí nìyẹn tí bàbá fi fẹ́ tó fi dáhùn bẹ́ẹ̀ yẹn. Àmọ́ bí àwọn olólùfẹ́ ṣe wá rán mi sí Pasuma báyìí, àti gẹ́gẹ́ bí èrò ti tèmi náà gẹ́gẹ́ bí olólùfẹ́ rẹ̀ àtàtà o, èmi ètò lédè Èkìtì o, àti àwọn olólùfẹ́ Pasuma tó kù o, wọ́n ní pé kẹ́ ẹ jọ̀wọ́ o, kẹ́ ẹ bá wa sọ fún Pasuma o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wo ètò yìí, ibikíbi tí ẹ bá ti lè rí Pasuma, ẹ bá wa sọ fún o wípé àwọn olólùfẹ́ rẹ̀ kankan láti ọ̀dọ̀ ìyá Ayaba Táíwò, ìyá Elékìtì o, ètò lédè Èkìtì o, wípé wọ́n sọ fún Pasuma o Àlàbí o, olórin wa àtàtà o, tí gbogbo wa nífẹ̀ẹ́ sí o, kó lọ ṣe DNA test o, lólóyìnbó ń pè é o, ẹ̀jẹ̀ àyẹ̀wò tó fi ń mọ ọmọ àti bàbá tó jòótọ́ o, kó má di wípé ọ̀rọ̀ wà nídìí rẹ̀ tí ìyá Pasuma àti bàbá wa Agbako tó ti fi pamọ́ lọ́jọ́ ti pẹ́ tí wọn ò fẹ́ tú síta o. Nítorí ìdí èyí à ń pàrọwà báyìí sí Pasuma o, kó tètè lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA test lólóyìnbó ń pè é o, kó lè fi mọ̀ kó tó di pé ọjọ́ pẹ́ o. Lóòótọ́ kò tí ì síkú lójú bàbá báyìí o, àmọ́ bàbá ti ń dàgbà, àbí kò yé yín, wọ́n ti ń dàgbà o, kó má lọ di wípé àsìkò máa pọ̀ tó bàbá ò ní lè rántí mọ́, àbí ẹ̀ sì rí wọn pẹ̀lú ọjọ́ orí wọn yẹn, wọ́n sì ń rántí, inú wọn sì ń dùn, wọ́n sì ń rántí àwọn nǹkan kan. Nítorí ìdí èyí Pasuma olólùfẹ́ wa Pasuma Alabi, à ń pè ẹ́ lẹ́ẹ̀kan sí o, ẹ jọ̀wọ́ o, ẹ tètè lọ ṣe àyẹ̀wò DNA test. Àwọn olólùfẹ́ rẹ àtàtà àwọn ló rán mi sí ẹ o, ẹ jọ̀wọ́ o, iṣẹ́ tá a bá rán ikọ̀ nìkan yẹ wọ́n ti rán mi níṣẹ́ ẹrú o, èmi ti fi jẹ́ tọmọ o. Wọ́n ní pé kó o tètè lọ ṣe àyẹ̀wò DNA test, nítorí wọn ò fẹ́ eléyìí tó jẹ́ wípé wọ́n á máa fà ẹ́ káàkiri o, wọ́n á máa sọ̀rọ̀ ẹ́ láì dá o, wọn ò dẹ̀ fẹ́ kí ìkọ̀kọ̀ kó ṣẹlẹ̀ sí ẹ kó tó di wípé ẹ̀jẹ̀ gangan
kò sí mọ́ kó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀. Ẹ jọ̀wọ́ o ẹ̀yin tèmi tẹ́ ẹ bá wo fídíò yìí ẹnikẹ́ni tẹ́ ẹ bá mọ̀ ẹ má rò pé bóyá ta lè tò lè dè Èkìtì kẹ́rin rẹ́ kíní kan ẹ má sọ bẹ́ẹ̀ o. Àmọ́ bí tí ọ̀rọ̀ ti lè kan ènìyàn o bóníkálukú ṣe máa gbé ó máa yàtọ̀ o. Ẹ bá mi tètè jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tó bá mọ Pasuma o kán bá mi sọ fún o kó lọ tètè ṣe DNA test pé àwọn olólùfẹ́ rẹ̀ sọ pé kó jọ̀wọ́ o kó lọ tètè ṣe o. Lóòótọ́ wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ ní nǹkan bí ọdún 3 sẹ́yìn o nísìnyí báyìí wọ́n tún ti ń pariwo ọ̀rọ̀ yẹn nítorí náà ọ̀rọ̀ yẹn ń jọ gàté ó ń jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàté gàté. Ẹ jọ̀wọ́ o olólùfẹ́ wa Pasuma Àlàbí mo tún wí lẹ́ẹ̀kan o tètè lọ ṣe DNA test kó tó pẹ́ jù o. Ẹ ṣé o ẹ̀yin tèmi adúpẹ́ o. Ẹ bá mi share ètò yìí o kẹ́ẹ̀dẹ̀ bá mi láìkí ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ká pàdé ní comment section o nǹkan kí nǹkan tí ẹ̀yin náà bá rò nípa ọ̀rọ̀ yìí mò ń retí rẹ̀ o. Báyìí o jẹ́ kí n gbé ìpolówó ọjà wa sí Adéṣẹwà Ọ̀tọ̀gẹ̀lẹ̀ ó ń ṣe bẹbẹ o. Ẹ kúnlẹ̀ ẹ̀yin ìyá mi àti bàbá mi lórí ètò ṣé àlàáfíà mo bá yín èmi ní Olúbùnmi Ayọ̀yìnbó mo jẹ́ alákòóso iléeṣẹ́ Adéṣẹwà headwear ní iléeṣẹ́ tiwa a máa ń dá oríṣiríṣi àrà sí ohun tí a fi ń ṣe ẹ̀ṣọ́ tàbí ààbò sí orí wa eléyìí tó jẹ́ gèlè ìgbàlódé táwọn òyìnbó mọ̀ sí Ọ̀tọ̀gẹ̀lẹ̀ fìlà ìgbàlódé táwọn òyìnbó mọ̀ sí sáráka pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ẹ̀yin máa ń ṣe òpó wàhálà láti wé gèlè sí orí yín bí tí ẹ bá fi owó wé gèlè ní gbogbo ìgbà tàbí ẹ máa ń wá àwọn èèyàn káàkiri láti bá yín wé gèlè ní gbogbo ìgbà tí ẹ bá fẹ́ lọ sóde ẹ má ṣòpò jìnnà mọ́ Adéṣẹwà headwear ọmọ yín ti wà ní àrọ́wọ́tó yín yóò ṣe gbogbo irúfẹ́ gèlè tàbí fìlà tí ẹ bá fẹ́ sílẹ̀ fún yín ní ìpamọ́ fún ìgbàkúgbà tí ẹ bá fẹ́ lò ó. Tí ẹ bá sì fowó ránṣẹ́ sí wa a tún máa ń bá àwọn olùbárà wa ra irúfẹ́ aṣọ tí wọ́n bá fẹ́ láti fi rán gèlè tàbí fìlà bí aṣọ òkè dàmásì tàbí irú eléyìí tí wọ́n bá nífẹ̀ẹ́ sí pẹ̀lú bí a ṣe máa bá wọn rán a ó sì fi ránṣẹ́ sí wọn níbikíbi tí ẹ bá wà kí o sì sí àlùmọ́là ní ọ̀rọ̀ tiwa a sì máa ń gbé ọjà lọ sí ojúlékójúlé ní gbogbo àgbáyé fún àwọn olùbárà wa ẹ bá wa dòpọ̀ lónìí kí ẹ sì gbádùn gbogbo oríṣiríṣi àrà tí a máa ń dá dáradára àwa ń tiyín ẹni tí wà ní ọjọ́ gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08066690770 WhatsApp wa ní 09115147550. A ṣì ń bọ̀ wá ṣì ń ta àwọn ẹ̀gbà ọrùn o mo tún fẹ́ gbé àwọn ẹ̀gbà ọrùn tuntun mo tún fẹ́ gbé wá láìpẹ́ sí orí ètò wa ń ṣeun o ìyókùn o ìyanra o ọmọdé ti dì sí o adé ajẹkanra o òpàdé kọjá ẹ̀rẹ̀múrìn àríra ààyè gbé síbi rẹ̀ ò mọ́ lọ́sẹ̀kì tí ó.